Ànábì láwọn mẹ́ta kan bẹ aradallahu an yabtaliyahum Olúwa fẹ́ dán wọn àdánwò àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí min ba'di darra massatuhu ìnira oríṣiríṣi mẹ́ta lọ́lọ́run fi kan ẹnìkọ̀ọ̀kan nù wọn tọkàn lọ́kẹ́ nìkan akra ẹnìkan pa lórí gbogbo ntẹ̀yàn lò tí bí hun àṣírun rẹ ti ń kún tó lọ gẹ́ ni àṣídẹ̀ra ni kò sẹ́ni tí ó mọ̀ àbá parí ẹni ọlọ́run bá ní àdánwò tí ẹ ní pé ọ̀sí kírímù tẹ́lòmí ò lò láyé pé kí wọn yọ sáwù Ànábì sallallahu alaihi wasallam Ànábì ní ntọ́lọ̀ fi kẹ́nìkan nù wọn ni pé ọ̀pá lórí ẹnìkejì abros ẹ̀tẹ̀ làdánwò tiẹ̀ gbogbo ara rẹ ẹlòmíì Allahu akbar ọ̀para kọ̀ para ẹ̀ ní mọ́ ìmì ọlọ́run ṣàánú ẹlòmíì dé kò ní dry skin kọ́dà ẹlòmíì wẹ́kọ̀wé ẹ̀ ní mọ́ àbí tó bá sọ fún mi kó wọ́n èèyàn ọlọ́run bọ̀ láwọ̀ tó dáa àṣídẹ̀ra ni adẹ́tẹ̀ ní ọmọ ọdún dẹ̀ra bẹ́ẹ̀ òun lẹni tí àwọ̀ ara tiẹ̀ tí ò ṣe kíni tí ò smooth tí ò dáa Ànábì ládàáwò ẹni kejì ni inú àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹlẹ́ẹ̀kẹta àmà òun ọ̀pá lórí àwọ̀ rẹ̀ ń dán àmọ́lúwà gba ìríran rẹ̀ kò rí náà ẹni ọ̀fọ́ lójú wa arada Allahu an yabtaliya Olúwa sì fẹ́ dán àwọn mẹ́tẹ̀ẹ̀ta wò bóò lọ́lọ́run wá dán wọn wò fa ba'atha ilayhim malaka Ànábì lọ́lọ́run wá gbé màláìkà kan dìde kó ṣe bí èèyàn kọ́ lọ́ọ́ bá wọn inú tọ́lọ̀ ń ṣe fáwọn màláìkà tí ò ṣe fún èèyàn òun ní káwọn ó lè máa gbé àwọ̀ èèyàn tó bá wù wọ́n bọ́lọ̀ ń bá ti rán wọn kí wọ́n wà pí àbí èèyàn wọn ò sì torí ẹ̀ kú ní màláìkà àpẹẹrẹ rẹ̀ náà ni màláìkà Jibril lójọ́ tó wá bá nàbùwà Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n ń béèrè gbígbà tí èèyàn ń béèrè lọ́wọ́ èèyàn ẹgbẹ́ ẹ̀ ńgbọ́ ọlọ́tàlá nẹ́bi tó bí àwọn sọ̀hábà pé atadruna mani sa'il ǹjẹ́ mẹni tí ń bá mi sọ̀rọ̀ tó ń béèrè tí ń dáhùn látẹ̀ẹ̀kan wọ́n láwọ̀ ọmọ wa kàn rí pé kì í sara lẹ̀ ilé la ya'rifuhu minna ahadun ẹnìkan ọ̀mà àti ẹ̀pàdé rí àmọ́lú tó ti wá Ànábì ní Jibrilu ọwọ́ abéèrè àwọn béèrè yìí kẹ́ lè bá a mẹ́ẹ̀sìn yín ni àwọn tó yẹ kẹ́ ti béèrè kẹ́yìn béèrè ọlọ́run ni wá béèrè lójú yín bẹ́ẹ̀ náà lọ́lọ́run rán màláìka ilé yìí náà sáwọn mẹ́tẹ̀ẹ̀ta tọ́lọ́run fẹ́ dánwò ẹni ọkọ wa bá òní ẹni tí ẹ tẹ̀ ń bẹ lára ayyu shay'in ahabbu ilayk Olúwa ní bíi pé bàbá tiẹ̀ ní kí lèèyàn máa nífẹ̀ẹ́ sí jù bọ́ bá fẹ́ tọrọ nǹkan lọ́dọ̀ Ọlọ́run pé kọ́lọ́run ṣe nǹkan báyìí fún mi kí ló wù ọ́ jù qala lawnun hasanun wa jildun hasanun wa yadhhabu anni alladhi qad qadarani an-nasu bihi kí ló ń tó ń fẹ́ àwọ̀ ara àwọn tí gbogbo èèyàn ń torí bí wọ́n bá ti rí tí wọ́n ń sá yìí kọ́lọ̀ wọn bá wọn yí padà fún náà láwọ̀ tó dáa irú àwọ̀ tó dáa tí wọ́n ń gbé kí tó mọ̀ ọ́n òní mo fi ní òwe lárúbáwá lẹ́ẹ̀kan pé àlàáfíà dé ni kò sẹ́ni tí máa rí àbálá rẹ̀ ọ̀rọ̀ owó mọ́tò ọ̀kan ẹni ẹ̀tẹ́ ń bẹ lára ẹ̀ àdúrà tí ẹ̀kan Yorùbá náà máa wí wọn ní ọlọ́mọ́sẹ̀ wálé aládùúgbà kíni aládùúgbà ẹ̀yọ̀ kan ìwọ́wò ní ìsìnká dúró téèyàn ó béèrè pé yẹn ń fẹ́ àwọ̀ ara lásán ni wọ́n ń béèrè nítorí kan òun nù ó nítorí béèrè nù ó famasahahu fadhahaba anhu qadaruhu fa'utiya lawnan hasana wa jildan hasana ńgbèké màláìkà Ọlọ́run ni ń bá sọ̀rọ̀ ọkàn fọwọ́ pa á lára báyìí náà ni
gbogbo àwọ̀ rẹ̀ tí ò ti dán tí ò smooth tẹ́lẹ̀ ni ọba dìntì ń dán lára bá yí padà ẹni ẹ̀tẹ́ tí ń bẹ lára rẹ̀ báyìí mọ iye ọdún lọ́ba dẹni tí ó dùn rí tó dùn wò màláìka yóò wá dá ọmọ bẹ́ẹ̀ tọ́ ńgbà ọlọ́run ti wá yí ọ padà táwọ̀ rẹ̀ ti dà yìí ayyul mali ahabbu ilayhi ntí ń bẹ lára rẹ̀ yìí ni òjò ọmọ kó nídìí owó tẹ́lẹ̀ ńgbà àwọ̀ ti dé yìí nísìnyí owó wo nìwọ náà nídìí jù irú property wo bàbá tiẹ̀ fẹ́ fún ọ àmọ́ kan náà ló béèrè qala al-ibil aw al-baqar shakka Ishaq ó ní rànkúnmí àbí màálù rànkúnmí àbí màálù sànẹ́bí náà ló wí méjèèjì là ẹ máa wọ àmánà àwọn àlùfáà aládìídì tọ́rẹ́ lómi ọmọ yìí wọn pé wàhálà àwọn aládìídì yìí pọ̀ níbo àwọn ọmọ ọ̀jẹ́sìn ọ̀dà ọmọ wa lọ́wọ́ ẹni ọgbà hadithi yìí wá ọ̀nà alimamu Ishaq ńgbọ́ sọ ìtàn yìí débi tó sọ dé yìí á onímọ̀ gbàgbé o ṣé màálù lànàbí dákọ ni àbí rànkúnmí méjèèjì náà ní ẹ̀kọ́ kalẹ̀ ẹ wá fi síbẹ̀ pé áó ànábì ní onírànkúnmí àbí màálù àmẹ́fi síbẹ̀ pé ṣáká Ishaq èmi Ishaq ni mo gbàgbé o ànábì kó wí méjèèjì o ọ̀kan ló wí nu méjèèjì ẹ̀kọ́ nu o gbogbo ọmọ kéwú gbogbo àfáà gbogbo àlùfáà gbogbo ọmọ kéwú tí ń yanu sọ fáwọn èèyàn pé tọ́lọ́run fẹ́ nìyí mọ̀wé tí ọ̀dá olójú o bọ́bá kẹ̀kẹ́ tó dójú ẹ̀ wọ́n náà wí báwọn àlùfáà ti wù yí pé a eléyìí àgbélé yìí ìmọ̀ yìí ti ń ṣe ń bẹ̀ mọ́ o fún imú yẹn sí ìtìjú ọ̀gbọ́dọ̀ bá yẹn débẹ̀ ní tìjú tí ó padà dọ̀rọ̀ fún yẹn ní alqiyama. فأعطي ناقة عشراء وقال بارك الله لك فيها انتو béèrè yìí Olúwa ní kí màláíkà fún rànkúnmí tó dáa tí ó lè máa tó bímọ tí ò ní dùn nìkan ó kú lọ́dọ̀ rẹ̀ فأتى الأقرع ọlọ́ọ̀bá bàbá àparí sẹ́gbàgbé oní ẹ̀tẹ̀ ẹni ọparí àti kíni àtẹni ọfọdún ńgbà ọdọdọ bàbá parí ní kúkúrú ìbéèrè tọlọ ní òbí tọhún náà ló di eléyìí náà òbí òun náà pé bàbá jẹ ẹni tọrọ nǹkankan nísìnyí kí lẹ ń fẹ́ wa ayyu shay'in ahabbu ilayk kí lóun náà béèrè shi'run hasan àníkóhun náà nírun bí tiẹ̀ yìí bí ó gbé èèyàn ti nírun lórí yìí irun tí wọ́n lọ gẹ̀ tó ń fáwọn àṣídẹ̀ra ni ẹni tí ó mọ̀ lẹni tí Ọlọ́run ò fún ní kúkúrú torí àsìkò irúgbọ́nà tí ní kó ṣe pẹ̀lú bàbá tọ̀hún ó ṣe pẹ̀lú eléyìí náà irun tí ò kí sí lórí tiẹ̀ náà ọdọ̀ orí tiẹ̀ náà ìbéèrè tó bí ẹni àkọ́kọ́ ní lẹ́yìn tí wọ́n ti dé pé àìnírun lórí yín ni ò jẹ́ màgbẹ́yìn náà nídìí owó nígbà àrùn ti dé nísìnyí inú owó wo irú property wo lẹ́yìn nídìí òun náà sọ tó nídìí Ọlọ́run fún òun náà ó kú ọlọ́dọ̀ tiẹ̀ ọlọ́dọ̀ afọ́jú ìbéèrè méjì náà ló bí òun náà kílẹ̀ yìí náà fẹ́ bàbá tiẹ̀ ní ẹ tọrọ àníkóhun náà bó ti ń bá òun sọ̀rọ̀ yìí tí wọ́n rí òun yìí kóhun náà lè rí ọ kóhun náà máa rí náà Olúwa dá ìríran tiẹ̀ náà padà màláìka tó bí òun náà pé ọ̀dà nígbà tí rí náà yìí ẹ̀yin náà ní ibi dúkìá kí ló wù yín dùn tá a pè nǹkan lówó òun náà béèrè tó wù Olúwa sì ṣe kíni Olúwa sì fún Olúwa ṣe gbogbo ohun tó ṣe fún wọn yẹ mẹ́jọ àgbàgbé kí ni ànábì wí aradallahu an yabtaliyahum Ọlọ́run fẹ́ dán wọn wò ní o gbogbo yìí tí ń bẹ ní kápá tí ẹ̀hún náà ó lè jáde wọ ọlọ́njẹ́ páàsì o ọlọ́njẹ́ gbogbo wa náà páàsì o
ẹwògbà tí nǹkan yìí ń dé àwọn ọmọ kọ́lọ̀n fẹ́ dá àwọn wò ní bẹ́ẹ̀ kọ́lọ̀n ó sì tó rán màláíkà ọlọ́run ní ta kàn fẹ́ fi ṣe ni pé afẹ́ ṣe kí ni afẹ́ test wọn afẹ́ ṣe ìdánwò fún wọn tọ́ àsìkò ìdánwò náà lọ́wọ́ dé bàbá onírin ràkúnmí ti lọ gbáà bàbá oní màálù ò níye mọ́ bàbá alágbótàn àìmọye ọgbà oko ẹran lẹni tí ò ní gájí ò ní go tẹ́lẹ̀ thumma innahu atal abrasa fi suratihi wa hay'atihi ńgbọ́ sí Olúwa tó ní kí màláíkà yọ padà wá bó ti tó lákọ̀ọ́kọ́ náà ọkọ̀ lọ́ọ̀dọ̀ adẹ́tẹ̀ yíyọjú tí ó wà yọjú sí bàbá adẹ́tẹ̀ ń jọ yìí sẹ́ẹ̀mọ̀ bí bàbá òun ti rí tẹ́lẹ̀ Olúwa yọ̀ǹda fáwọn màláíkà kọ̀ sáwọ̀ tí wọ́n lè gbé wọ̀ màláíkà yìí wá àpíà sí bàbá tí ara rẹ̀ ti ń dán tó ti láì mẹ́yẹ màálù àbírà nǹkan mi tó pọ̀ yìí màláíkà náà wá ń wà adẹ́tẹ̀ ọwọ́ àbá lẹ́yìn tí ilẹ̀ ti ta sí ọjọ́ ti lọ faqala rajulun miskin qad inqata'at biya al-hibalu fi safari fala balagha liya al-yawma illa billahi thumma bik as'aluka billadhi a'taka al-lawna al-hasan wal-jilda al-hasana wal-mal ba'iran ataballagu bihi fi safari kí ni màláíkà wá ń wí fún arákùnrin ìjọ náà pé orí bóhun ti wà yìí ìlú yìí kóhun ti wá onírìn àjò lòun òun ọ̀wá ní nǹkan kan bóhun ti wà yìí òun lòun sì rí bóhun ti rí iná báwọn èèyàn bá ti rí òun nísìnyí wọ́n máa sá ní bóhun ti ẹ̀fẹ́ tọrọ nǹkan kó wọn má bàa kó ẹ̀tì ara òun bá wọn àmọ́ mo rí ìwọ tọ́lọ́ ń ṣàánú yìí dákun nínú gbogbo rànkúnmí rẹ tọ́pọ̀ yìí dákun mọ́sá bòmí rànkúnmí ẹyọ kan bàáyìíra rànkúnmí mélòó rànkúnmí ẹyọ kan bí n bá mú tí mo tà á ìrò owó tí ó gbé mi dé ìlú mi tí ń lọ kí lè sí arákùnrin yìí bàbá adẹ́tẹ̀ àná ẹ̀kọ́ ni o qala al-huququ kathira ọ̀nà pọ̀ al-huququ kathira ọ̀nà pọ̀ òní bínú ni bójú rí táwọn rànkúnmí pọ̀ tó bá wọn ti ní tafẹ́ fi ṣe gbogbo àwọn ọ̀rọ̀ báwọn ní jáde lẹ́nu arákùnrin ìjọ náà ọmọ kí màláìka ọlọ́ntọ́lọ́ fi ń dán wò ní bá wọn sọ̀rọ̀ faqala ka'anni a'rifuka ọmọ dàbí kí mo mọ̀ yìí ka'anni a'rifuka ń bá sọ̀rọ̀ bí èèyàn ألم تكن أبرص يقدرك الناس فقيرا فأعطاك الله عز وجل المال ṣebí mo ti rí ìkẹrí tẹ́lẹ̀ tí ó gba àwọn èèyàn máa sá fún yín pẹ̀lú àwọ̀ ara yín tí ò ṣe rí tí ò ṣe súnmọ́ ẹ ní nǹkan kan tẹ́lẹ̀ kọ́lọ́wọ́ tó sówó ìfún yọ́nà àbí pé mo mọ̀ yín وقال إنما ورثت هذا المال كابرا عن كابر ọba ní rárá o òun kọ́ o bọ́yẹ́ lómi ni o òun ọmọ̀tàn dílé àwọn ẹni àti inú ọlá bọ́nú ọlá ní ìran tàwọn òun jogún gbogbo torí lọ́dọ̀ àwọn àgbàlagbà ní ń ṣe àìmoore sọ́lọ̀ innama warithuhu kabiran an kabir bá nàbí tí ń tónú sallallahu alaihi wasallam faqala àṣẹ ọlọ́run wá dé màláìkà yí wá ń sọ fún pé bó ti rínú mo rò pẹ́yìn mọ́ mọ́ ní ọlọ́run kọ́ òun adẹ́tẹ́ òun olùsì rárá o òun bá owó lé tòun ní o màláìkà ní in kunta kadhiba ọ̀dà wọ́n bá gbé ń tẹ́ wí fún mi yí rọ́lẹ̀ fi pa fasayyaraka Allahu ila ma kunta kọ́lọ̀wọ́ dá yín padà síbẹ̀ tí wà tẹ́lẹ̀ ọba ìpé tí ẹ̀ ń wí fún mi lónìí ìrọ́ ni
bẹ́ẹ̀ ti wà tẹ́lẹ̀ nìkan náà wọ́n dá ìpadà síbẹ̀ bẹ́ẹ̀ náà ni ó sì rí àṣẹ ọlọ́run ni fa'atal aqra ó kò lọ́dọ̀ adẹ́tẹ̀ ọlọ́dọ̀ àparí irú bí ó ti wí lọ́dọ̀ tọ̀hún irú èsì tí tọ̀hún náà fún irú ẹ̀ náà ni bàbá apárí náà fún ọ àwọn àgbẹ̀ mọ́ mọ́ ìhun òun kọ́ o ọgbọ́n tó ń rí yìí bóyá bó ti bí ìran kẹta làwọn ti ní owó báyìí gbogbo àwọn ọ̀rọ̀ téèyàn máa tí tẹ́lòmíì máa sọ tí ń fi ń ṣe ìkárù tí ń fi ń tako òdodo tí ọlọ́run ní kọ́dà àwọn tí ń bẹlẹ́gbẹ̀ẹ́ rẹ̀ náà má irú bó ti wí náà òun ni apárí náà wí irú tọ́lọ̀ ń pa màláìkà láṣẹ pé ó wí fún tọ̀hún ó wí fóun náà in kunta kadhiba bọ́bá ike bí ẹ ti wí irọ́ lẹ́ ń pa ọ̀dà bẹ́ẹ̀ ti rí tẹ́lẹ̀ kọ́ lọ́wọ́ dá yín padà síbẹ̀ ẹni tí ọba mú orí ọlọ́run lè kásẹ̀ rẹ̀ ńlẹ̀ o ọ̀dà ààrẹ ẹ̀kọ́ tó yá kọ́ lò ẹni tí ọba mú orí ọlọ́run lè máa di ọkọ̀ máa kó ní ìtọ̀ àìtọ́ òun ta ìmú orí rẹ̀ òun náà àfi ilẹ̀ fún ọ bó sì wò lè kalẹ̀ ọkàlẹ̀ fáwọn arákùnrin méjèèjì fa'atal a'ma lẹ́yìn eléyìí màláìkà yìí tó lọ bá ẹnìkẹta wọn tó jẹ́ afọ́jú fi suratihi ńgbà tí ó àpí àsóhun náà ó àpí àbí afọ́jú gẹ́gẹ́ bí àdánwò tọ́lọ́run dán ẹnìkọ̀ọ̀kan wò náà mẹ́tẹ̀ẹ̀ta irú bí ó ti sọ fún adẹ́tẹ̀ irú bó ti sọ fún apárí ní bìlíìfù pé afọ́jú lòun bá sọ̀rọ̀ yìí ó sọ fún bàbá tó ti fọ́jú tó rí nàí náà tó ti wá dọ́lọ́pọ̀lọpọ̀ dúkìá ó ní kò sí nǹkan kan tí mo béèrè ẹ dákun ẹ fún mi ní ewúrẹ́ kan ewúrẹ́ gíní ṣáàtàn àtàbálàgò biha fi sáfàrí bẹ́ẹ̀ bá ti lè yọ̀ǹde ewúrẹ́ kan fún mi ó tó mi ń bá ta ìrìnwó ń bẹ́ tí ó gbé mi dé ìlú mi bí tí ń lọ faqala qad kuntu a'ma ẹni ọlọ́run fi mọ̀nà èsì tí ó jáde lẹ́nu bàbá afọ́jú yìí ọlọ́dàkùn mọ́sàmọ́sàmọ́ná wa o èyàn ò lè dọ́nà mọ́ o àbíkọ́ ọlọ́run ọkọ̀ nà mọ́ yẹn o ó ní ìdí kéèyàn máa tọrọ ọmọ náà gbogbo wa ọlọ́mọdé àṣìṣe ọlọ́run kọ́ bàbá afọ́jú yìí máa ṣe ẹ̀kọ́ tọ́lọ́run fi akọ́ mẹ́ náà nù má jọ eléyìí má jọ eléyìí jọ eléyìí kí ló ń wí wọn ló ní qad kuntu a'ma faradallahu ilayya basari bẹ́ẹ̀mi náà ti rí bó ti rí yìí bẹ́ẹ̀mi náà ti rí tẹ́lẹ̀ nù kọ́lọ̀wọ́ tó dá èrí náà mẹ́ padà irú mi ní wàá sọ pé ẹnìkan wàá jẹ́ afọ́jú yóò wàá bárù mi ń wá tí ń fún un ní wá ní fún ọ̀rọ̀ ewúrẹ́ kankọ́ o ọ̀rọ̀ ewúrẹ́ ẹyọ kankọ́ o fa khudh ma shi'ta wọnú ọgbà ẹran mi yìí tó bá wọ̀ ní ọmú bẹ́ ọlọ́run ló ṣe gbogbo ẹ̀mí kọ́ khudh ma shi'ta wada' ma shi'ta in tó bá wò mú èyí tó bá wò fílẹ̀ mẹ́ fa wallahi la ajhaduka al-yawma bi shay'in akhastahu lillah òun fi ọlọ́run búra kò sí tó kó nínú dúkìá àwọn lónìí tó wọ́n jà yẹn rẹ̀ in tó bá wọ̀ ní ọmú èyí tó bá wọ̀ ní òpìlẹ̀ èmi náà ti rí bó ti rí yìí èmi náà ti ṣe gíní mo ti rí bó ti rí yìí faqala amsik malak gbà wọn ló tó wá mọ̀ pé màláìka lòun bá sọ̀rọ̀ wọn ni amsik malak kò sí ti ń fi àgùntàn yín ṣe kò sí ti ń fi ewúrẹ́ rẹ ta máa mú owó rẹ lọ́wọ́ fa innama ibtulitum ìwà àtàwọn èèyàn rẹ méjì yóò kó olúwa fi méjì yín wò ní faqad radiyallahu anka ìwọlọ́lọ́ yọ́nú sínú wọn wa sakhita ala sahibayka ó sì bínú sáwọn àwọn ọ̀rẹ́ rẹ méjèèjì yóò ọlọ́mọdún sí wa ẹ̀rá dìífì yìí bó ti gùn tó yìí ẹnbẹ̀nu Sahih Bukhari ẹnbẹ̀nu Sahih al-Imam Muslim àdísì tó lẹ́sẹ̀ ńlẹ̀ gbáà ẹ̀dàpẹ̀